فلو يدع الضعيف ولا القوي ولو يدع الكبير لأجل سنه ولا يبقي الفقير ولا الغني ولا لزخار في الدنيا جماعة ولا للجاء عندك ولدي ولا للجاه عندك ولدي هيهات يرتعب الزجاج إذا انفأ ويعود شيخ في شباب الفرهد درجوا كما درج القرون وغالهم ما غالهم فالمرء غير مخلد إن المنون هي السبيل فمن يكن لم ينتهجه برحله فكأعقدي ما المرء إلا بن التوى ولو ارتقى أفق السماء بسلم لم يخلد أفق السماء بسلم لم يخلد ألا أيها الناس ليوم رحيله أراك عن الموت المفارق لاهيا أنا متعتبر بالظائنين إلى البلاد وتركهم الدنيا جميعا كما هي ولم يخرجوا إلا بقطن وحيقة وما أمروا مما ظل ظل خاليا واعتقدوا أو بعدوا في جوارهم وحيدا فريدا في المقابر ساويا وحيدا فريدا في المقابر ساويا تالله لو عاش الفتى من دهره ألفا من الأعوام مالك أمره متلظظا فيه بكل هنية ومبلغا كل المنى من دهره لا يعرف الأيام فيه مرة كلا ولا جرت الهموم بفكره ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره. ẹnjìníà tí ó ràn ọ́ lọ́wọ́ mo fẹ́ kí ajá náà sì ní ràn lọ́wọ́. ìwọ lọ kó wá ṣùgbọ́n bí ẹ́ńjìnì mi ṣe tó lọ́fà ẹni tí máa ṣẹ́ẹ̀tì ẹ̀. ẹnì kan ṣo tí wọ́n yanjú ẹ̀ náà nù. so èyí tàbí sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀ kò bá mu tó ó lè kó bá àlàáfíà. ó lè kó bá àlàáfíà.
àwọn tí ń lerú ẹ nísìn ọlọ́run ti ní á dá kọjá ẹ́ńjìnì dá kò dá ọlọ́mọdé bá ṣerú ẹ mọ́. kéèyàn máa ké ju ọ̀rọ̀ tí ń sọ lọ wọn kúrú ẹ̀mí ni ẹ̀yin sókè ó ti tán ni tó àgbàkádàrá àlè ní ó sọ́ọ̀tì wọ́n ní bóyá sọ̀rọ̀ ọmọ náà nù. tó ti ó ti pààrọ̀ bátìrì lẹ́yìn. náà. تالله لو عاش الفتى من دهره ألف من الأعوام مالك أمره. ẹ̀wọ́n ẹ̀ má ti lọ gbogbo èèyàn ló kó rẹ̀ kí ló tó fún ẹ̀yìn rú ẹ̀ mú owó tí wá 5,000. ẹni tó bá mọ owó gbà ó gbọ́dọ̀ mọ owó ní. páàsì tẹ ìgbàjọ lẹ́ẹ̀kan o owó àdúrà àti gbogbo ẹyọ 5,000 wá nínú ẹ̀. àwa kọ́ sí àfà. ألفا من الأعوام مالك أمره. àní owó tí a dájọ́ lẹ́ẹ̀kan o wà mí máa razaqnahum yunfiqun. ta ló ní. ẹni tí mo lè yí ìwé bẹ̀rẹ̀ owó ẹ̀. ta ló ní. owó tó yẹ ká ẹ kò mí lọ́nà ẹ wá gbà ẹ ń kó sápò. èmi tí mo gbà á. ẹ̀yin kọ́sẹ̀. ó ti pẹ́. ó ti pé wọ́n ní tí ẹ bá ti pè èèyàn tó gbé ìjọba kì í bá a jẹ mọ́. èmi tí mo gbà á. ìmúlò yẹ kí n gba ọgbọ owó tó lálejò yìí mo jẹ. Sọ báyìí lónìí àdókòwòlá àdókòwòlá. ṣé mo ṣe ẹ̀rọ mo lọ wúlò yìí. ìfọdọ̀jú kàmí ka ìdè ká. متلذذا فيه بكل هنيئة. èmi ò ṣe wá àṣìká lásán mo kọ́ sí àfà. ọ̀tọ̀ ni kéèyàn máa ṣe wá àṣì ọ̀tọ̀ ni kó kọ́ sí àfà. mo kọ́ sí àfà lẹ́yìn wá àṣì mo mọ owó gbà dáadáa. owó tí gbàtẹ́rù owó nísìn. ومبلغا كل لمنى من دهري. ó ká mi lára bẹ́ẹ̀ yóò ń bà ní Muhammad. في مرة bàbá Dáúdù. كلا ولا جرت الهموم بفكري. bàbá yìí dúpẹ́ fún Ọlọ́run. gbogbo àwa ilé wa ń bí nílé ọba ilé ọlá ìtàlé ọlá la wà yìí ìta àwọn ẹni ìpìlẹ̀ tí wọn ò ṣe é tẹ̀mọ́lẹ̀ nú ayé bẹ́ẹ̀ tẹ̀mọ́lẹ̀ yóò yíwọ́ àwọn ẹ̀gbìn tí ì ṣẹ̀ lọ. ìta wọn la wà yìí bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀lọ́ ẹni fà torí kò nípìlẹ̀ ẹ̀gbìn kò ṣe é tuntun rà gbìn ni ẹjọ́ ẹ farabalẹ̀ tí bá wá ìlú baba ńlá mi lọrin bí tí bá rán ẹ̀ tó bá ṣe bó ti wù ọ́ báyìí wọ́n máa rẹ́ ni kó mọ̀ sí i ìyẹn gbọ́dọ̀ níbi tó bẹ̀rù. ìyẹn gbọ́dọ̀ níbi tí ń pẹ́lẹ́ ìyẹn gbọ́dọ̀ níbi tí ń tijú
ọtún agbọ́dọ̀ níbi tó kápá rẹ̀ wá kápá rẹ̀. bẹ́ẹ̀ yóò bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin kò ní ráyè sí. Èlé ráyè ṣe. tatimu mawaddati lakiya Ìlọrin. ìlú Ìlọrin èmi ò fẹ́ lọrin láàbọ̀. tatimu mawaddati lakiya Ìlọrin. bàbá ibi tí màá ti kúrò yá ní lọ ni. torí mo tòrò jẹ nípa àti sọ tí n fẹ́ mo ní láìkí ara mi mo bẹ́ tàkì má lọ. wa anti madinatum tala'at rashada. ìlú Ìlọrin ìlú kan ní ọdún ìgbésẹ̀ àbá dá sí yẹn ó lè mọ́mọ́nà. Allah. Rufiqiti majida min zamanin ba'idin. ìlú Ìlọrin ọlọ́run yọ̀ǹda yìí fún ìlú Ìlọrin nígbà tẹ́lẹ̀ kan ò lè pìtẹ́ rẹ̀ bẹ̀lẹ́ pé yóò tù palẹ̀. Allah. gbogbo àwọn tó tẹ̀ lọrin wọn ò gbá bùkù wọ̀lú. àwọn kan máa kó ẹ tẹ́mi fara mọ́ bàbá ẹ̀yin bàbá Dáúdù wọ́n lé rin ibìkan ìlírí ibìkan bọ́ni wọ́n ti pè lẹ́lìrí kò tó irin kó tó kò lè nì. bàbá mo lè wọ̀ tí wọ́n lẹ́ lìrí lọ́ta yín kò tó irin náà ni ìlú tí ẹ bá wọ̀ tí ẹ ní ẹ̀lírí ni kí ló wá ju ẹni lọ́bẹ tí ó sọ dẹ̀ lírí wọ́n jà mú nǹkan ní títì dùn. Rufiqiti majida min zamanin ba'idin. Ìlọrin tí ò ṣe bí yẹn jẹ àwọn tó tẹ̀ wọ́n àkàndá yẹn ni. Allah. Yuqirru bidhaka man arafa al-bilada. gbogbo ìdájọ́ tó bá mọ tí ń jẹ́ ìlú Ọmọ tí ń jẹ́ ìlú. yóò fi tí mo wí yóò fi rinlẹ̀ pé Ìlọrin ò sí rí fi. Ìlọrin èsì rí fíìn. Aruni balidatan shabahati Ìlọrin. ẹ dákun àwọn àfáà mi ò farabalẹ̀ Aruni ẹ farabalẹ̀ rárá. balidatan shabahati Ìlọrin. ẹ mú wá ìlú tẹ́ fi jọ lọ́rin déédéé àfáà tó dé orí ìlú mi mú síríìtì kan ló wà nílọrin. kódà bí ìbáṣepọ̀ lọ gbà fún àwọn àfáà ńlọrin gbégbé wọn fẹ́ lè máa pa ara wọn là. kálukú kan mánéjì bó ṣe jẹ́ ni láti má kọlẹ̀ lómi. agbolé ẹlẹ́rìí wòlíì ọlọ́run 50 wọ́n jọ máa ń nàbí ní sáwọ́rẹ̀ síbẹ̀ wọ́n hara wọn lé mọ̀. Jamalana kí ló dé tó àwọn bá gbà wà ń bẹ̀ ẹ bẹ gbọ́dọ̀ ẹ̀ mọ̀ wájú. Aruni balidatan shabahati Ìlọrin. Ìlọrin ẹwí kí n gbọ́dọ̀ dáa. Aruni àwọn bàbá mi lọrin ẹ̀ sì wí tó wí. Aruni balidatan shabahati Ìlọrin. ẹ mú wa Ẹ mú wá. ìlú tẹ́ fi kọ mi lọrin tí ò ní fàyà. Tí ò wá ní fàyà ẹ mú wá. Jamalan ní kéèyàn ó yáàyì Kéèyàn ó yááyì. Ìlọrin mọ̀ yáàyì. Ìlọrin mà yááyì. wattisa'an wa iqtisada. Jamalan wattisa'an wa iqtisada. ní ìgboro Ní ìgboro. agbolé mi tẹ́ ń wò lágbolé lọrin ó kẹnu tó di ìlú mi lọ ó ti ń gbé bò dídì ìlú ni wọ́n. Wa inna Ìlọrin balidatun fiha rijalun. mo lọ fẹ́ lọ lónìí. Allahu qadiran wa faqu ijtihada. torí pẹ̀lú Ìlọrin
بلدة فيها رجال. àwọn ọkùnrin jìnkò ló kún bẹ̀. ọkùnrin jẹ̀ǹkù àyà yéèyàn àwọn tí wọ́n ní kọ́ ọ ní kéwú tí wọ́n kún ọ ní kéwú. wọ́n kún ọ ní kéwú kò láǹkọ́ mọ̀ọ́mọ́. máa mo náà fi ṣe òjò tábìlì àdábì sí. mọ̀ọ́mọ́. mo yọ̀ǹda ẹ̀ fún ẹ bàbá ọmọ yìí yà wà ń bẹ̀. máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọba dédé wà ń bẹ̀. wà dédé tí ògiri yìí tún wà ń bẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ ẹ̀fà láì jẹ́ àgbà sí. mo náà fi ṣe ọ̀rọ̀ ádámù sí. بلدة balagba ti sí. فيها رجال علوا قدرا. ẹ dákun ẹ farabalẹ̀. farabalẹ̀ dákun mo náà fẹ́ máa wù lẹ́ẹ̀sí. الله. bàbá àwọn èèyàn mọ̀ pé bí wọ́n ti jòkó ọmọ ọ̀fà ni ẹ. ọmọ ọ̀fà ni wọ́n nílé àṣà lọ́fà. ilé àṣà lọ́fà wọn ò sá fógun lọ́fà ọ̀tọ́ ọmọ jagunjagun ni ẹ. ọmọ jagunjagun ni wọ́n bàbá wọn tó jẹ ọba lọ́fà ó lò mọ́dà 140 láyé. wọn a máa gbé sóòrùn. bọ́nà ń lọ àárọ̀ létẹ̀ tí máa sá ọlọ́fà lóòrùn. èdè wa ń sún kí ló di àṣà lọ́fà àṣà ọlọ́fà lóòrùn. وإن إلهي بلدة فيها رجال علوا قدرا وفاقوا اجتهادا. kúrò ìlú Ìlọrin níbi ká gbìyànjú ká déwájú Ọlọ́run Ìlọrin gba wájú. الله. ẹ dákun tó mo fẹ́ sọ wá very sensitive àmọ́ kọrin ń kéwèé níbí ẹ̀ ń kéwèé ọfẹ́ sọ ọ̀rọ̀ nù dandan ni kò pa ewu nígbà tí ìtàfíṣe tí ẹ̀ yẹ lónìí pé kádàrá mi yẹ ẹ wo. ولا أوصى من العلماء جمعا. ọjà jẹ́ ń bọ́nu wá sí tó èyí tó ń kéwèé kùn ní fẹ́ dákẹ́ mọ́. وهم في الله. ẹ múlẹ̀ wá sí àgbáyé wa D1 الله. ọ̀rọ̀ pẹ̀lú déètì pẹ̀lú déètì àtàsìkò tó ṣẹlẹ̀ àtàtà wà ń bẹ̀. àtàkùn wà bẹ́ẹ̀ ولا أوصى من العلماء جمعا. bàbá wa Alábí Màkánà mọ̀kánà Ìlọrin náà ní Ìlọrin náà ní àwọn ṣe wà ní jàbàtà. ọ̀nà mẹ́mbẹ́ Ìlọrin náà وهم في الله. bàbá wa láyé wà níbẹ̀. ما خافوا العبادة. bàbá alágòdì wà ń bẹ̀. alágòdì mẹ́mbẹ́ àbá sàláàtì Ah, ìyá ọmọ láyọ̀ mi. kò ní ni kò ní dọ̀la. àbá ǹdẹ́ ọ̀nà mẹ́mbẹ́ ó wà ń bẹ̀. وهم في الله ما خافوا العبادة. bàbá ní bàkátà wà ń bẹ̀. وهم في الله kò sí orígun lọ ní tí o ṣe yẹn lábẹ́. ما خافوا العبادة. ọ̀sán àlọ́ máa ń pa ọmọ bá sùdú gàbàrí. àràbà títí lẹ́gì sùdú gàbàrí tí ẹ wà ní yàrá tí ẹ sì ń dún títà sì ń mì. لا أنسى من العلماء جمعا وهم في الله ìlú Ìlọrin fa. ما خافوا العبادة وهم في الله ṣé òní kan tẹ̀ ń wò yìí bàbá tó bí ẹ jagunjagun ni. ما àwa káàkiri pẹ̀lú ká máa jagun ẹ̀sìn ká òní sọ̀lú tẹ̀ ti tọrọ yìí. àwọn tó bí wọn bá sọdí àdúrà kan àwọn adé màkà nǹkan bàbá wa ní èyí ẹ bá hàǹgì ẹ ọmọ mi tí òbí ń gbà báyìí ni mo fún. الله wọ́n béèrè yín ni wọ́n béèrè yín ni kéde okù bàbá mi. وهم في الله ما خافوا العبادة وهم في معارفهم جبالا. nínú màálí ni wọn kéèyàn dọ́là mà òkè tí ó ga tí olópin ní Ìlọrin. الله. tó ga tí ò lópin ní lọ́rìn wìláyà tẹ́lẹ̀ mi ń gbé wọ̀ nílùú bàbá rẹ̀ tí ń sakọ náà fi ń hun aṣọ nídìí òbí nílọrin.
yóò kàn sá padà ní. وكانوا في معارفهم جبالا وسادوا الخلق فقها بل رشادا. nínú fíkìú tó bá dàrú Ìlọrin wọ́n ti yẹjú ẹ̀. àti káfí ní màná obìnrin kí bàbá wọn ẹ ní à. ṣe ó kú méjì ìkẹta tó ti kilẹ̀ dáadáa. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. mo kí bàbá ìbámu àgbà grand commander جاء البشير جاء البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو البشير بمهجتي لوابتها ورأيت ذاك يسيرا. bàbá gbogbo wa nù. bàbá ọba àná kí lọ́rùn. Ó padà wá dé bá. sọ ti dórílẹ̀ ayé náà. Ọbọ̀ ọ̀gá pàdé. ọ̀gá rẹ̀ bínú. bàbá sì tó ọ̀gá. wọ́n ju ọ̀gá lọ. ẹ tó bá darí Ìlọrin ní ọdún mẹ́wàá tí ó ti tí ó ti gbogbo ayé ò lè tì. àkàndá. bàbá náà pọ̀. Tàlọ́hì. bàbá ìmáàmù tí wọ́n tún sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn sá lọ. wálé. لو قنع البشير بمهجتي. mo kí gbogbo àwọn balógun mo kẹ́yìn gbogbo Dáúdù. لوهب àwọn àfáà ńláńlá àfáà àgbà àwọn aláàjì àgbà. mo wọ́n sí àgbẹ̀rẹ̀ wọn àfáà ńláńlá kí bàbá alágége akí àgbàjì àtàtì òkè gbogbo ọ̀nà yẹn tẹ́ẹ̀ tó kẹ́ lọ́pẹ̀ aláàfáà gbogbo tí mo dá ọkọ̀ yìí gbogbo bàbá fún àgbà ti kéwù tí wọ́n ń sàfà. àbí nínú àbá ọmọ yìí àti kéwù wọ́n ń sàfà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo dá ọkọ̀ mo dá ti kéwù mú wá o. jama o tó fa òkìkí àtà tó bá kún ni a máa dalẹ̀ sí mi. gbogbo àbá tá à ń dákọ tá à ń torí wọn ṣe àwọn àgbàlagbà láàgbọ̀n wọn sọ pé kò séèyàn níwájú àwọn wọ́n gbà bọ́lọ̀ ń gbé nǹkan fáwọn ni wọ́n gbà bẹ́ẹ̀ gbogbo tí àti ẹ̀kọ́ mo fẹ́ nu gún àbá kan tó ga. لوهبتها akáwọn ilé àná tẹ̀ sẹ́kọ̀. ورأيت ذاك يسيرا. mo káyìn Dáúdù bàbá Dáúdù àní ẹrú dá sí mo gbà á. Bẹ́ẹ̀ ni sá. ẹ̀sùn máa mi ọ̀rẹ́ wa tí mo kó lọ. أدب الكلام دليل عقلك يا فتى. jẹ́jẹ́ فانظر Dáúdù kìíní ìkángo كلامك Dáúdù lájà ó sì fẹ́ kí àwọn alájà ta. إنه الميزان. tí o bá wà láti kú tọ́nu ẹ̀mọ̀ káàbọ̀ wọ́n á dọ̀ yín láì gbẹ́gẹ́ ẹ̀dẹ́gẹ́ ìdìbò àbá. ájì sùpọ̀ yìí jẹ́ yìí ń sọ ṣé ẹ̀mọ̀ kọ́ ọmọ ọ̀fà ni ọmọ ọ̀fà ni mọ̀ ni dájàsẹ́ pupa mo lọ́mọ ọ̀fà lè yàn. أدب الكلام دليل عقلك يا فتى. ẹlẹ́mi ní ọmọdé àwùjẹ́rẹ́ ni lọ́fà. فانظر كلامك إنه الميزان. ìran wọn náà pè ní ọ̀kọ̀rọ̀ Lọ́fà.
Jàmbá náà kan òkúrọ́ ìran tí a ní ọ̀kọ̀rọ̀ ìran tó kọ irọ́ tí wọ́n parọ́ nílé Awúdẹ́rẹ́. Ọ̀dọ́kùnrin kàlámì. Ọmọ inú ilé ni. Dàlí ìlú àpàlítàyà padà. Ẹni mo lámà inú ilé ni. Fáwọnì. Ó àtàdérójú àgbélé-kẹlẹ̀ rẹ̀ ti bí ẹ. Kàlámà. Àwọn ò lẹ́yẹ. Ìnáwó mìzánù. Ẹ ti lọ́yọ̀ kú mi mọ́ ẹ. Ọ̀rọ̀ kàlámàkà. Ọmọ wa kàlíwà. ميزانه إن الذي يهوي العلوم وما هوى القرآن ẹjọ́ máa lo tó bá mi láàyè gbogbo wálẹ̀sì yẹn ẹ̀gbọ́n ìgbàlódé ni ìta táyé bá ti ìtakú ni bóò lọ yọmọ mi ìgbàgbọ́ lóde ló gbogbo àkí. إنه الميزان ìgbàgbọ́ lè wá jòkó kíákíá bàbá òsì náà jòkó òun. إن الذي يهوي العلوم وما هواه. ìmọ̀mọ̀ àgbélé wa wà mí báyìí nínú àtọ́ dàrú. bàbá ìdìbò ìmọ̀mọ̀ àgbélé wa nù ìmáàmù family house wa òun lè rí tó dàrú. Gàmí ìgbọ́lọ̀ tóbi àní àgbáwọ̀. Bàbá tó bí gẹ́gẹ́ mo gbà yìí fún ní màmú ọ̀fà. Sọ́tà ṣé o yẹ kó sàrí bí àdé? Ẹnjìníà. Yóò rí ṣe. Àwọn sọ̀rọ̀ tiwa. Mo ti yín àgbàlagbà. Wọ́n á ní ẹlọ́mọ́ ọmọdé wá. Mo ti lu àgbàlagbà mẹ́rin kọjá. Wọ́n á ní ẹlọ́mọ́ ọmọdé wá. Àgbàlagbà tí ìfẹ́ kọ́ ọmọdé ó yàn kò ní bírù wọn. Ìfúnlọ́jẹ́ lágbo ilé tó ọdún tó bá lọ ọ̀dọ́ kẹ́kọ̀ọ́ ní ní láárí. Tó bá sì kú òkú rẹ̀ ò ní dùn. Adabul kalami. Ọ̀pọ̀ ẹ̀kọ́ máa yọ ọ́kẹ́ ọmọ náà kú dé, wọ́n kàn máa sọkọ́ ni. Sọ èmi ò sọ pé ọ̀dà àṣírí tó jẹ́ àmọ́ lọ́wọ́ àtọ́bí ilé ọba rẹ̀ tó kọ́. Gbogbo mẹ́ta ilé àtọ̀ kó ká o. Ọmọ ìgbésẹ̀ tó fi kú ni ọ̀wá nínú ọmọ tó dáa náwó sí. Ẹ jọ̀ọ́ ṣé mo lè máa sọ̀rọ̀? Ẹ̀sọ́. Àlùbáàbù mọ̀tò. Dalilu aqlika ya fata. Ẹ ọ̀rẹ́ bá ṣe nàró lẹ́yìn mi ni. Dọ́kítọ̀. Tí bá ti wá jí ẹ bá yé, aṣọ aláwọ̀ ní ìmọ̀ wọ̀ká. Ìgbé náà rí ẹnà wọ́n sí pé àwọn aṣọ láàmì ni. Ìgbé náà jogún àṣírí òtòrò yára láti dán nǹkan wò. Ok. Ṣùgbọ́n bọ́ sí ni wọ́n jogún àṣírí tó ọba sọmọ rẹ̀ dé yẹn. Àṣírí tó ọkàn tọmọ rẹ̀ rẹ̀ lọ́dún pa fún ọ. Adìẹ wọn ò so mọ́tà rẹ̀ rí. Lọ́dún àpàdà ọdún kọ́ fún tọmọ rẹ̀ ó fi yẹn. Èyí tó ń gbé ká orí ikú ni. Ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀. Fanzur kalamaka innahu al-mizan. Bàbá, àṣírí ó ní positive ó ní negative. Àmọ́ ẹ lọ mọ̀ lónìí, ẹ tí wọ́n máa ń san tó le jù kò ní kú sínú oríire. Ẹni kí ni àkọ́kọ́ wàhálà tó wà bẹ́ẹ̀? Yóò sọ̀rọ̀ ẹ̀dọ́ náà kò ní fìjà fọ́lọ̀ jà. Pélé ìbáṣẹ yóò falẹ̀ fàṣẹ. Ẹni tí ó fọ́ lójú, ẹni tí ó rọ̀ lẹ́sẹ̀. Ìjọ tó bá kú, abirùn wa pọ̀ ládùúgbò. Wọ́n ní wọ́n wá láti ta o. Gbogbo agboolé wọn tó bà láyé jẹ́ náà. Ok. Fanzur kalamaka innahu al-mizan. Bẹ́ẹ̀ bá gbọ́ wá sí ẹ̀rọ ta tó gbóná kalẹ̀ lọ́wọ́ tó tutù. Allah. Iyì àṣírí ni kí o gbọ́ máa lé lọ Mákà.
ó ní bẹ́ẹ̀ ṣe pọ̀ tó gbogbo làlájì gbogbo làlájà ọkàn tó jẹ́ nù. ẹ̀rí tá a rí wọ́pọ̀ sí wọn gbogbo ọmọdé lọ́ra mọ́tò àṣírí nù. èyí tó ń dín káà tí wọn náà fọ́ kàdára rẹ̀ ń gbóná o. ṣé ẹ rí àsìkò tí a máa ń sa tó létí kọjá oríire náà fi ń tákà nísìn tákà oríire kò sí ní agbẹ́rẹ́ kọ́kọ́ lọ́sùn kan lókùn tẹ́ ń ṣe bí rádaràdà o tọ́lọ́gùn níbí o tọ́lọ́ yára sasẹ́. أين القصور الشامخات ẹ sọ fi lára balẹ̀ ọlọ́rọ̀ tó fẹ́ra tó dájú báyìí lọ. ọgbà tiẹ̀ lónìí. ẹ sọ fi lára balẹ̀ ẹ̀yin tẹ́ wà láyìíká rẹ̀ wá sí mo ní ọwọ́ gbọ́ mo wọ́ èrèkéré ní ọba rẹ̀ nígbà kan náà lóru òní mo ní tábà bá ń sọ wá sí wọn máa sọ tẹ̀lé bàbá ti ń sọ ni ọ sọ̀rọ̀ táráyé ọlọ́run sì gbóde fún ọ lóde ó sòde ìwọ ni kẹ́ máa dá sọ́rọ̀ àfà ìwọ tọ́lọ́wọ̀n tí ì bẹ̀ níṣẹ́ tọ́ wọn kò kọ́ máa mú tákàdá lòdì kọ́ máa kọ́ yíkì bàkálẹ̀ ọ̀rọ̀ náà wá sọ ọ̀sán ń sọ̀rọ̀ ẹ̀ fìlà áká ìbalẹ̀ gbélé bẹ́ẹ̀ tiẹ̀ máa bẹ́ẹ̀ tí wí nǹkan bàtà lọ́wọ́ àti ẹ̀ tó ju àlọ́ àá máa múwèé lọ́wọ́ ni gbogbo tá a bá jí kọ̀dá kọ̀kọ́ máa lò náà kátó wa máa ké tíra kan ní síbi àti inú tíra tó wà ní gbọ́dọ̀ máa ṣe ó ti kẹ́kọ̀ọ́ mọ́ wọ́n ti gbéṣẹ́ ju àlọ́ sábẹ́ fìgbà kan sọ̀lẹ̀ ẹ̀ mọ̀jú kẹ́ máa sọ̀rọ̀ lọ ọwọ́ àǹdí spíkà mẹ́rin náà ọ̀sán ń dá wàhálà àmú látàárọ̀ bẹ́ẹ̀ náà kọ́ náà wọ́n pè ọ̀dọ́ sọ̀rọ̀ wọ́n yìí fi ọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ dọ́tọ̀ bá dé ìdí ọ̀rọ̀ òní ní tiẹ̀ sọ mọ́. Mọ́nàká. Bàbá bàbá lọ́jọ́ orí wọn a ti wà nípò pé àgbàlagbà ń bọ̀. Ọjọ́ orí wa ń lọ bá tó ti pè á kalẹ̀ báyìí. Gbogbo Dáúdù ní ètò ìkọ́ ẹ̀jẹ̀ rí ẹ fi. Bàbá àwọn Dáúdù wà ní Àjàsá. Báríkà yín. Bẹ́ẹ̀ bá wà nípò tí ẹ wà yìí. Tó sì lóbi láyé àbíkú ni. Kò nira rẹ̀. Ẹsẹ̀ nira yín. Ìjọ tí yẹ nìkan kúnú èèyàn ńlá. Ó ní mo sori rẹ̀ Ọlọ́run gbẹ́rù kúrò fún mi. Wọ́n máa látò àmúrí. Lónìí mo kápá tí wọ́n fẹ́ ṣe. Gbogbo ata ní ìyá yìí kápá ara wa. Màmí lè dé lóru dàpọ̀ ọkọ̀ mi sọ̀rọ̀ dàpọ̀ ọ̀rọ̀ àpò ṣe báwọn. Alẹ́ nìkan fẹ́ lọ Mọ́kà. Mọ̀mọ́ kì lọ́wọ́ ìbádé. Ó ti lọ sábà wọn. Mo fẹ́ kọ́ ọ̀ràn Mọ́kà. Bàrísà wa Àjàsá. Mo fẹ́ kọ́ ọ̀ràn Mọ́kà. Dọ́kítọ̀. Mo ní bọ́ọ̀lù ti close. Wọ́n ti sanwó international. Mo ní kò lẹ́sìn mọ́ international. Wọ́n ní sáàsà. Tẹ́gbẹ́ ìnira mi. Wọ́n wá ní tọ́wọ́ mẹ́kìnnà ní odò tó lọ́kọ́ sí i. Ó sì kù ọ̀sẹ̀ méjì tí wọ́n mọ̀ lọ Mọ́kà. Báńkì ìka, mo sáré owó ìgbì. Wọ́n á lọ fún olówó tí mo fi jẹun lọ. Ìyá ti lọ dì mọ́ wọn lẹ́sẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ̀fọ́ tó bá bà ní tàn á máa pa? Ìjọ bá bà ní tí yóò ń dájí. Tó bá lọ pa. Ọba ní ẹsẹ̀ jẹ́. Bàdà ìjàmí làwọn mi ń bá ẹyà. Bàbá ló bá lọ Mọ́kà. Inú máa ń dùn. Ẹ níta lẹ́ni náà. Ìmáàmù agbolé wọn. Ilé bàbá mi wá inú wọn dùn báyìí. Wọ́n á ti Mọ́kà dé, bàbá wọn tó tá a ṣàdúrà. Ó kù jọ́ mẹ́ta tí òwò tí òwò ṣe kú nù. Wọ́n ní bá tó dé. Sọ́ọ̀rì. Bọ́ọ̀ bá ara wọn nínú òun Mọ́kà ló pa. Ṣùgbọ́n tí ló ti dé, ó ti fírì lọ́dọ̀ Ọlọ́run. اجتاحت الأيام أكرم أهلها. Bàbá Dáúdù ní tẹ́lẹ̀ Dáúdù wá ní ẹ wá Dáúdù yẹn yẹ báyìí.
inú ewu là ń rìn a nítorí kí ni bẹ́ẹ̀ bá tóbi tẹ́ ìyá rẹ̀ wà nílé bá wí tó gbogbo tó ọba sí náà mo ṣe ẹsẹ̀ sínú bí tí o ti wọ nẹ́nu mo tó lè pè á ló kọ́ mọ́ wá ẹ wá wọ́n tó máa tijú wa bí ọkọ wọn ní ìyá tó su amẹ́gbẹ́ ẹ fúrì lónìí ẹni ẹ lè sẹ̀tọ́ ló fi kóró ojú ti kú. ẹ fúrì báríkà yín ẹ̀yin ìyá yòókù náà báríkà yín torí bẹ́ẹ̀ ṣe yọ bàbá wa dẹ́nu wa pé àwọn àǹtí mi ní ń bọ̀ bẹ́ẹ̀ ṣe pè yín nù wọn láwọn ọmọ mi bẹ́ẹ̀ sì ni kò tí ń jò pé kó wá bá gbogbo yín ni discipline náà ni kí mo wá sọ kí n máa lọ fà lórí tí sọ̀rọ̀. ọ̀dà ajáàbò àkàlẹ̀ káwíyá. Bàbá ẹ tí wọ́n lè dá mi lóhùn kí ní kan tí mo fẹ́ béèrè. Kí ni nǹkan tó kù láyé táàfin nísìnyí wọn? Òkè ọ̀kẹ́ náà sì ni. Owó kù láyé wà bẹ́ẹ̀. Ẹni tó gbà mí mo sì fún ọ ní 10,000. aláàbà bá ọbí àti máa hàlà bẹ̀rẹ̀ ní. Wọ́n di àfáàgbàrá yìí. àgbàbẹ́ iná àrùkù bí i Ọlá tí ń sọ fún ẹ. ìlàlẹ̀ àyà ooo. Wọ́n lọ kí n máa ń pà lẹ́yìn Ọlọ́run. Allah. Ó lè rú ọ lójú. Kò sí ẹbọ níláyè mi. Gbà lọ lò ó. Mo gbọ́ dá sí rí. wàrúbà ọbí àti máa. Wọ́n á gbà bàbá. Ó ní tìjú. Ìtìjú kù láyé. Gbogbo tá a jogún lọ́wọ́ àwọn àfáà ti fàyà. Àbọ̀ ò ní tìjú mọ́. Wọn ò kọ̀ láti gbé máìkì láti máa pètè pé ọmọ àlè lágbájá. Ìyá alágbájá wọ́n yàn lálẹ́ mi. Bàbá alágbájá ẹ̀mú ní dá. Gbogbo àṣírí tọ́lọ̀ ń bò àfáà ti tú báyìí o. Yorùbá sì ní òun wọ lágbájá ńlẹ̀ ẹ̀yìn ara ẹ̀ ni ó fi làgbé ẹ̀ẹ́dọ̀dọ̀ tí kò lógbó ni. ọ parí. Ẹ tó fẹ́ wọ́ ọ̀yàn tí ó fẹ́ yìí rìn ẹ̀ẹ́dọ̀ bu ni. Dábò pé bá kò tó lé ọlọ́ ẹ̀ ní ṣòfò. wàrúbà ọbí àti máa hàlà bẹ̀rẹ̀ ní. Tí o bá kó o bẹ́ mọ̀ lọ fàlẹ́sẹ̀. وبين ركوبها إلا الحياة. Mo tún lè sọ pé mi lè kú ònà. Kí ló tó ń pé nísìn? Wọ́n dá nǹkan lẹ̀ kó tí ò kárí. Wọ́n mọ̀ lura wọn sí. èyí tó kárí náà sì ń gbọ́ lọ́wọ́ yìí. Wọ́n tí ò sì kárí náà ni wọ́n sọ fún ilé wọ̀ yìí. Bàbá ẹ̀wọ̀n tí àfa àfojú ara wọn rí lónìí. Kò sí àfa tó ráàyè kọ́ ọmọdé kọ́ mọ́ àbí bí ẹ ṣe é jà. Ẹ wá dákun. Tí wọ́n ṣe tá àfa àti akọ àrùn sáyọ̀ máa pé wùwà. Àwọn àbá àti ya wọn ò kó adé tá a fi parun. Kálukú wa dókè tán ẹ̀ wá ń kọ́ ọmọ kí ni tí ó fi parun. Àṣẹ ẹ̀ ní tìjú. Jẹ̀mọ́ gbogbo ẹranko péjọ wọ́n wá ń sọ àṣírí ìyàwó wọn. Eléyìí níyàwó ń ṣe sìnà. Eléyìí níyàwó ń jalè. Eléyìí kiri ìjàpá láṣẹ ẹ̀gbọ́n. Ó níyàwó lọ sórí ibùdó láyé. Wọ́n ní kí ló dé? Ó níyàwó òun ò lójú tì. Ẹni tí ò bá ti ní tìjú gbogbo orí ibú ayé ní í ṣe. Allah. Wọ́n á fẹ́ bèèrè ọ̀rọ̀ kẹ́nikẹ́ni. Níjọ́ tá a bá parí ìjà sálẹ̀ ní fáṣe é bù mọ́. ọ̀pọ̀ síbú. Bàbá ìjà lè parí àmẹ́gbò rẹ̀ ò lè san. Ẹni tí wọ́n mọ̀ náà máa lè tẹ́lẹ̀ tó lọ bá rìsáàjì. Ọ̀ka dúrédì mọ́. Ọ̀ka fídíò. Ọ̀wá ń wá tẹ̀ pé ṣé bàbá rẹ̀ lóbi lóòótọ́. Ọ̀wá kẹ̀yọ́ lórí búkọ̀lá gbólé wọn tó mọ̀ tán. Tẹ̀dọ̀dọ̀ra yín yóò fò tí ò bímọ tó yàn lẹ́dínmọ́dọ́. Ìyá wa mú tà jáde wá ìyá yẹn fọlá àbú kẹrí. Sẹ́ǹsọ ọmọ náà wà lọ bá ìyá rẹ bí màmá àṣẹ bàbá mi kẹ́bi yẹn fún ntọ́kùnrin yẹn ni ṣe ń tẹ́wọ́ àṣẹ àgbáyé sí ni ṣe ń ṣe Adam sí ni tó tẹ́lẹ̀ àjẹ́ àgbà sí ni.
níjọ́ táwọn ń kọ́ yẹn ní kí wọ́n kọ́kọ́ mú lè yàn gbogbo tá à ń kọ́ ọmọ lónìí wọ́n mọ̀ ju àlọ́ ẹ wá lọ mọ̀ tí a bá mọ̀ tí wọ́n bọ̀ mọ̀ yín náà sọ̀tà lọ́la. tọ́pìkì mọ̀. bọ́ọ̀lù wí. wa bayna rukubiha illa al-haya'u. bàbá wa oníkan kí ló jẹ́ ká máa gba yìí lọ́rin ẹni tìjú ni. jama àwọn anìkíní ń já ìní tìjú. alámọ̀tò ṣàkáwà gbogbo tí mo yàn sórí ibú láyé kò ju 5 lọ. tọba ti ní kan nu márààrún kò sádùn àtọ́lé ṣe sáfù lórí ibú lọ tòsí. ṣé kí n wí kọ̀kọ́ grade 1 bẹ̀ tó burú jù kí n látò lè àyà. gbogbo ẹ̀dá tí o bá ti ní tìjú wọ́n wulẹ̀ sépèlè kò lè borí ire kú. àìní tìjú wọ́n tó ń gbé bẹ́ẹ̀sì lọ òun á ń bọ́ lọ́kadà dì mú wọ́n fi àfa oníkèlè òun ṣe pàtàkì sọ́ọ̀tún wá ń ṣe lọ ni ṣògbórí ẹ̀ sì ti dá òun tó lórí ikútọ̀ tó ń bá ká. òtún ní ọmọ sọ̀rọ̀ púpọ̀ kọ́ nípa alálùbáríkà. Ó sọ́ra rẹ̀. èèyàn rẹ̀ wọ́nu ẹ̀ o. jẹ́mọ́ ìdámi ló mọ́. bàbá ọmọbìnrin jà tàbí obìnrin jà ọwọ́ fi ilé tó eré títì tí òun pa lábá pa. agbára jẹ́ náà ṣe yan lẹ́gbàá àbọ̀ ẹ̀ padà gbogbo ẹ̀ fi lálálálá ọmọ sórí ibù ọlọ́sẹ̀ láti òní wá mọ̀. gbogbo rẹ̀ wá tóbi níwàbá. àwọn òní bí wá gbòde lórí sáìdá pé ṣé ìwé ẹ̀mọ́ pa wọn ṣé tẹ́lẹ̀ bí ìyàtọ̀ fẹ́ ṣe fún ọ nù. bàbá bá gbà ìyẹn máa ń débi kan tí ò gbọdọ̀ bínú jáde mọ́ ọkàn wọn ló body language ẹni bí ìdílé àdébí ànábì. wọn ti ló bá bí ànábì lójú àmì mẹ́mu wà ní kútọ́nu ojúlẹ̀ ẹ̀ mọ̀ kódà kò ní sọ̀rọ̀ tójú rẹ bá ti pọ́n ẹsẹ̀ nù. àwọn akérèdé tó ẹ̀ sọ̀rọ̀ tó bá ń bínú oníṣẹ́ bá ń bínú yóò sì sọ. ìjọ tó bá ń bínú ni ọmọ sọ̀rọ̀ mọ́ ọ̀sán tí ò ní tán. pé kí n má gbẹ̀rẹ̀ bínú wa. Jìbìrìlù lọ pẹ̀lú ànábì. àwọn adébì kan ó wá lókùtà tí ó ti kúkú lọ màálù wa ń bòde bẹ̀ àmọ́ kò lè wọlé mọ́ màálù ń bòde kò lè wọlé wọ́n ní Jìbìrìlù èwo lé lẹ́yìn o ànábì lé ẹnu ẹni tí ń bínú nù ó ní màálù ń bòde màálù ń lọ̀rọ̀ burúkú tó sọ́ngbà tí ń bínú lọ ojú rẹ̀ wá wálẹ̀ ó fẹ́ kó jẹ kò yí kó jẹ mọ́ àbámọ̀ tí máa bẹ́ni tí wọ́n máa sọ̀sọ̀ kú sọ̀rọ̀ tó jẹ́ mi lọ ó sọ̀rọ̀ tó jẹ́ mi lọ. ṣé mo ń kọ́ mi ní kí. Hayata fahafiliwo. ẹlẹ́ẹ̀kejì min alamati shaqawa nínú tá a fi mọ orí ibú tó bá báyàn wọn náà tó ní kí ni jama kọ́sùwà tó lè kọ́ lè kọ́mọ búra kí wà láì ìjà yóò ní tán bàbá yín tó bá tọ̀rọ̀ wá kò ní tán ìyá yín gan ọmú rẹ kan sọ ti búra náà ọ̀ sì gbà kí wọ́n parí wàhálà tó ṣẹlẹ̀ ọ̀rù wàhálà tó ikú nù. bàbá yìí bọ̀ ẹ̀gbọ́n tí ì sọ ni méjì nù èmi mo kọ́ kí n bá yẹn jà kí n fi sùn ọmọ mi ló ń yẹ wá o èmi bá yẹn jà kí n fi lọ sùn o tó lè nu òru ń wà má pò sí lójú ẹ̀tọ́ bá jà fi sùn lọ ọ̀tọ̀ ń bínú ọ̀wá ní sùn èmi ọlọ́mọdé para mi. Hayata fahafiliwo alayka wa innama yadullu ala fi'li karimi haya'u. ọmọ mi àlùfáàdá báyìí ṣe tó yìí máa fún ni kí lè fẹ́ ṣe fẹ́ kẹ́ni lọ́ọ̀yà. Hayaka fahafiliwo alayka wa innama
يدل على àtẹ̀sí nàbí. فعل الكريم wọ́n bá mi mo ti fi ìṣẹ́jú márùn-ún kù. pé ilé ọba ni mo wà yìí. èyí ṣe tó ṣe pé tọba ti gbẹ́sẹ̀ lé nǹkan ọ̀nẹ́ ká kú máa kà ànábì náà kárí ní ti káàrù gbọ́ ànábì tó kára sọ ànábì ní ẹlọ́pàá tó bá dóbi ànábì ní apá ọ tó bá dóbi ànábì ní apá ọ ó ní ẹmọ wulẹ̀ wọ́n kéde mọ́ ẹjẹ lọ́ba kó pa mí fún rẹ̀ njẹ́ máa ń bẹ̀rù lára rẹ̀ má jẹ́ kú ẹnikẹ́ni wọ́n pa ẹrù wọ́n máa ń fi níwọ̀n ikú owó yẹn tó bá ti kó owó sí ọ̀ràn báyìí ọ̀tẹ́nu máa halẹ̀ kọ́ máa dákẹ́ ẹnu rẹ ni pọ́tì ní bọ̀dá mo fẹ́ kú lónìí gbogbo tẹ́ ẹ̀ máa sọ láti jọ ẹ̀ ó yá ẹ pa mí. ẹ lọ gbọ́ búrẹ́sì wa kó á pè níbí síbẹ̀ ẹ̀ máa lè rí fẹ́ pààyàn owó ọ̀dọ́ kan rọ ni àbùkù kan ọ̀nà àbùkù kan rọ àkùtẹ́ máa ń bẹ̀ ọ́ ní ọgbọ́ àwọn bínú sí fámìlì ẹ̀ wá kúnlẹ̀ má bínú ìwọ ni yí wa tètè pé àìdá kò kú bínú mọ̀ tí wọ́n bá yẹn lọ pé kí lọ́ọ́ sè Ramadan àjẹsẹ̀ mọ́ rẹ̀ mọ́ tọba gbé láìsí wa ìyá náà yà rẹ̀ kó bí ọ bàbá tó jọ bí yòó ní jọ sórí ire tó tàbí òtá. àsọyẹ kéèyàn máa tòótọ́ ìrìn yẹn ní bínú àwọn olùkọ́ lẹ́ni tó ń tijú. ìjókòó yìí sìn gbàtí bàbá wa oníkànpẹ̀ mi torí mo tún ń bọ̀ alẹ́ ìlọ́tùlá Ìlọrin mo sùn lọ́jọ́ òní wọ́n tún ń bọ̀ lọ́tùlá ní bàbá ìmọ̀mú Gàmbàrí mo ní wàásù ìbẹ̀rẹ̀ aago 4 ìrọ̀lẹ́ ó sì gbọ́dọ̀ lé èkó bàbá bá ṣe ṣe ni ẹ máa ṣe ilé ìlàjì ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ ní straight ni last order báyìí ní akérèmọkùnrin ọ̀la mo lè pé mo fẹ́ lè kú mọ́ torí kò sáwìjà níwájú àfẹ́ yìí mo kàn pọ́kẹ́tì èkó mi ni ọ̀rẹ́ mi ńlá sí ní Khalifa àwọn ti ní mọ̀ ẹ̀yìn ọ̀dà rẹ̀ fún aná ẹ̀ ọ̀rẹ́ ní gbà kan lọ́wọ́ rẹ̀ wọ́n á ń jà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ fi wá ọ̀fíwá sí oge lù àdésọ̀ rẹ̀ mọ́ o lẹ́nu tó fún yẹn bò. wọ́n gbé èmi mọ̀ lọ́lù lọ́wọ́ fún mi lẹ́bàá bẹ́ẹ̀ ojú tó bá dítọ̀ ní sí ọ̀rẹ́ rẹ̀ lù ọ̀fẹ́ nínú ni. wọ́n sá mọ́ ìfẹ́ yá pé. ẹjọ́ ẹ̀jẹ̀ máa bínú jù ìdí abẹ́rẹ́ ayé bó ṣe fẹ́ tó yìí ó fún mọ́ ìrìn méjì jẹ́ bá ń jà ọkàn rẹ pínpín wọn tẹ̀sí rẹ wọn lọ nífọ̀pá ọlọ́run kó fà rẹ kàn án àwọn tó ń bá jà ti pọ̀ jù ní ọmọ àárọ̀ tó jọ ọmọ rẹ èèyàn tó kò sí. èyí sà ní ọ̀rẹ́ ní tá a gbọ́jà yìí wọ́n yà kọ́kọ́ kí ọ ẹni kí ló dé ń kí ìjà máa fa àrífín àmọ́ tó bá ti parí ọ̀nà eré tí ẹ̀ ṣe mọ́ ẹni tí o tó yẹ kọ́kọ́ gbé yẹn yí lẹ̀ yóò wá dọ̀bálẹ̀ ẹ̀ má bínú ànábọ̀dá táwọn alẹ́ sọ tó sọ náà ojú ti lú wẹ̀rù ẹni tí ó bù mí bí ẹ̀rù ní ìbàjá o bí ajá má lè jẹ ara wa èébù ìṣó. wàsá mọ̀lẹ́ xẹ́yà pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta habib ẹni wá sí i. lórí ikú jùmúdù láàyè gbogbo ẹni tó bá dájú kò ní kú dáadáa. kí ni gbọ́dọ̀ fi ń sáré tẹ̀lé ká dájú ni kẹ ẹ tẹ wá bí tẹ ẹ dájú ẹ lọ sí jẹ ẹsẹ jẹ ọmọ tí o tí ga yóò ga lọ́la kí lọ fún mọ̀lẹ́bí tó ń sakọ láti lọ ni. àtẹ̀yìn ìyá mi náà tẹ dájú níbí tẹ fọlọ́mọ tẹ fi pa òbí rẹ lẹ́kùn ẹ jẹ́ n bá sọ̀rọ̀ díẹ̀ ẹ dájú fa ẹ pa ọkọ yín lẹ́kùn àfẹ́kó fẹ́yìn ó fẹ́yìn lé ọ ti já tíkẹ́ẹ̀tì ó já tẹ́ẹ̀nì ó sọ ọdọ obìnrin lọ́yìn
ọlọ́run ṣe mo ti bí tèmi pé òkú bọ́ ṣe bí mi sọ̀rọ̀ àtọ́ bí náà ní jèrè wọn ipò ẹni tí òbí lọ kù sí kí ni háàtì ẹ. àbí. bàbá kéèyàn dájú bá kó wá dáṣẹ̀ ní àkọ́kọ́ rẹ̀ ọkọ̀ rẹ̀ wọ́n ń pòfóló ọwọ́ sọ ní sìgàsìgà ọ̀nà wọn tó jẹ́ ọ̀nà kalẹ̀ fún ìyàwó rẹ̀ nígbẹ́ jẹ̀mọ́ ntọ́ ní ṣe máa lọ ṣe o àmọ́ ká yí ọmọ rẹ̀ ó dáa bí tó ti dáa lọ ti bàjẹ́ o omi tó bá sọ̀pọ̀tì ọkọ rẹ̀ láti ṣèfẹ́ ẹnu rẹ̀ ọmọ rẹ̀ ò ní ráyé darí gbogbo wa tẹ́ rí àwọn bàbá wa ṣèfẹ́ ẹnu lórí ẹ̀yà wa láfi yẹn tí ẹ gbọ́ ó kàn yà lọ́bẹ̀ ni. yóò bá mi ní ṣe jẹ́ àdámọ̀ lè ṣe nítorí wèrè. báwo bá ní dájú ni ìyẹ́sọ̀ yunifásitì wọ́n sanwó ọ̀rọ̀ tí ń kọ́sẹ́ lọ ọ̀tún ló kọ́ máa kó ìnáwó owó kan kí lè fi tọ̀ ṣe gbèsè tó bá bá lẹ̀. life after naming ceremony bàbá kó máa tẹ́sán mọ̀ ní sí ayé rẹ mọ́ ẹ̀rìn ń dájú nísì ọ̀dọ́ ọkọ yín ṣe gbọ́ yé bó lọ wí. وسموا الخياط للحبيبين ṣé ọmọ kàákùrà bí tẹ́lẹ̀ kù méjì ó lọ ń gbèrú gbogbo yín náà tẹ wàá mi tẹ dájú bàbá lára tí mo sọ fún náà ọwọ́ mi mẹ́jọba tẹ. ọ̀wá ní nǹkan míì àdìkọ́ kankan mẹ́jì ọ̀sẹ̀ àkàràbá ọ̀dà tí gbogbo ènìyàn ń rìn orí akọ láǹgbà ilé ẹ̀ wá rùn fórí ibù. bàbá kéèyàn ló fẹ́ dájú omi wa tá a jòkó sáfù wájú yìí ẹ sọ fún kò lè bí wa kí ló ń dájú fún kí ló fi dájú fòbí wa fún kí ló fẹ́ sọ lé wa ilé tí wọ́n mọ̀ ṣe dáadáa mẹ́ta gbọ́dọ̀ sọ èyí ọ̀dájú ọ̀rẹ́ tó lè tọ̀ ọ̀rẹ́ rẹ pa ọ̀dájú àbúrò tó tẹ ẹ̀gbọ́n rẹ pa ọ̀dájú ẹ̀gbọ́n tó jẹ àbúrò rẹ máyé ẹ lọ wọ́n dáadáa wọlé láti wọ̀ tán. ṣé a gbọ́ sí mi àbí adákẹ́ o òtútù ayé ti mú ọ lọ ṣe kiri kiri ojú ọ. èyí tó ń dà ọ̀ tí ì kú lọ́dọ̀ odi tó wa odi méjì ìjọ tálẹ̀ tí ìbá ń ṣe wá sí mo mọ coordinate mo mọ officiate mo mọ moderate. وسموا الخياط للحبيبين wọ́n bá gbà fọ́tọ̀ tí ó gbọ́. wọ́n tún lù ní amẹ́l. wọ́n fẹ́ yà máa ní tìtò fi sọ ìrẹ́ ní kíni kọ́ ọ̀rẹ́ lójú bọ́ ṣe máa lọ. dára tí yà máa fi là àlùwò kó fún mi ọ̀hún dúró ní àlà rẹ̀. jẹ̀mọ́ ọ̀wá lọ náà rú fìlà oníkàn. àti gọ́ọ̀gù. ó fi gbèsè rówó. kódà kò ní ká. bàbá bẹ́ẹ̀ ni ilé ẹsẹ̀ ìjì dáadáa ọ̀pá ẹ̀gbọ́n wà dáadáa. ẹ̀rí tó ṣe kó sì ẹnìkan tí ò tí wàá di Dáúdù wọ́n ló múra bẹ́ẹ̀ wọ́n kẹ́bẹ̀rẹ̀ pé oṣù rẹ̀ ti lé. ẹ̀rọ alẹ́ yìí oṣù rẹ̀ mọ̀ lé mo ní à ń lọ wéèrè. àṣọ yẹ kí yóò máa lá rẹ̀ jẹ̀mọ́ ẹ̀ má ronú tó bá ti ga jù ọkẹ́ kú kékeré ni. ẹlòmíì bẹ́ẹ̀ náà fà kò tí kò yẹ kó wọ́n mọ́ last time àwọn wà lọ jẹ gbèsè kálẹ̀ dé wòlímọ̀ tó o bá wà máa ń kọ́. wọn nà ní orí ọkọ orí ẹ̀ o dáàfù èlò ní tàdáàfù wòlímọ̀ ọmọ mẹ́ta
méjì ṣe fẹ́ jẹ́ fámìlì. Ó ti lulẹ̀. Ó ti lulẹ̀. Ó lulẹ̀. Àti ẹ̀yà kéèyàn mọ̀ pé mọ̀jẹ̀ ronú kọjá tí ń wá. Bàbá ẹnìkan máa gòkè ọjọ́ ní ó ní 4 million mo ní mo lè rà àmọ́ rà. Ó ní kí ló dé mo ní mi nàkọ́ bí ilé wa. Mo fẹ́ tọ́ ọ̀yà tó pọ̀ wọ́n là kíkẹ́ yìí. Tó bá wù ọ̀rà wọ́n ṣe fún wọn èmi ṣe fún ìyàrá mo jòkó jẹ́jẹ́ nù. Tabaníkà jayé bọ́lá ṣe kí a tó àlélẹ́ tọ́jú ẹni pa àbáláyé ló já para náà. Táwọn nìkan tó gbọ́ wọ́n ti bá mi dá sí i. Bàbá táwọn nìkan làá máa ṣe ìwà ní kú pẹ̀lú merit. Àlè sí táwọn nìkan mọ́ lónìí tábà ní 10 million àyè fẹ́ gba 9 million lọ́wọ́ wa. Ẹ kú lóru. Sàlámà lẹ́kùn báyìí àkànnàmà ni ó tẹ̀lé. Wọ́n ti há sórí. Wọ́n ti mọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe wọ́n ò gbà wérí. Àsìgbọ́dọ̀ yìí náà wọ́n ṣẹ̀gbọ́. Mẹ́sẹ̀jì ni. Àgbọ̀dọ̀ ìtọ́wọ̀ bàbá àárín wọn lọ́ọ̀ ti yí wá kó tó sì yá báyìí. Kí ló dé tí ò rí tẹ́ni wá sáàrin wọn? Tálíkà mi kì í béèrè kékeré o. Ẹni bí kí ni mo fẹ́ lọ Mọ́kà. Wọ́n wá rò pé 10.5 million. Ló ti wá ní mo sì bẹ̀rẹ̀ ogun. Ó sì tún ṣe ní. Tó wá dé yóò àtúntò bèrè ọ̀dà mi lóko wò. Ẹnu máa dá àwọn ọmọ rẹ̀. A gbọ́dọ̀ ké. Àwa tá a bá bímọ tá a kó. Ẹlòmíràn wá ní. Ṣé ìyàwó mẹ́rin kó máa jẹ olùbọ́sùn gidi ìlúbọ̀ àgbòdo ó ti ṣẹlẹ̀ o ìyàwó yín irọ́ ọ̀rọ̀ pa ìyàwó mi kọ́ wọ́n kàn gbádùn kan rẹ̀ Àwọn làǹpaná. bàbá tí wọ́n ti kà í kí n ṣàdúrà àsọjẹ kéèyàn ó dúró láì yára ní náà tí ẹ bá ní sinmi bẹ́ẹ̀ bá ṣe náwó ìbá ṣe góòlù gbàgbà fúnfún ni ẹ máa lò ẹ má yá góòlù èyí ń góòlù yóò jẹun lójú agbo ọ̀sẹ̀ sí. Bàbá wọ́n tó bèrè fàṣẹ làwọn ọlọ́run ẹlòmí ò ní sinmi tòní mọ́. Wọ́n yá góòlù nígbà náwó nígbà tí ń ṣe àmàlàyé ẹ̀ẹ́dẹ̀ á máa ṣe ìpàṣẹ. Yóò kàn gan ni, èyí ṣe anílára òkú, àjọ mọ́. Àtàkùn dénú, àṣẹ tá a bá ti ń dúró láàyè wa, àníṣorí ikú mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ayé kílódé tàbí lọ lóyún fàkúrò ọkọ, ẹ̀ dúró láàyè ni. Sọ̀kí sọ̀ ń bọ́ lọ. Ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ dúró láàyè yín. Àwọn tẹ́ fẹ́ máa lé wọ́n ti lò gbà bíi ti ń rí. Àwọn náà ti lo yàrá kan rí. Ẹ̀gbọ́kọ́dà ń gbà yẹn iná kọ́lọ̀ là máa tàn torí bẹ́ẹ̀ di wọ́n ṣe wò. Àmọ́ iná wọn fún ní kọ́lọ̀ tó dára. A sì ní sí wíńdò lójú ọ̀sán. Lójú bọ́ọ̀tì ọ̀bá sọ bẹ́ẹ̀ di wá ya. Bẹ́ẹ̀ tó lọ lọ́dún bẹ́ẹ̀ lọ́dún kí ẹ̀rẹ́ dé. Kọ̀bí àtẹ̀mọ́ ọ̀rọ̀ ẹni. Kọ́lọ̀ bá jẹ́ yá tí a kọ́ sófin ní pẹ̀lú dé àlówó rà inú àmù lágbé spíkà sí. Ló máa dé bọ̀. Ìtìjú ni ẹ lọ lò. Gbogbo tí mo ń ka ẹ̀ ẹni bá ní tìjú ò ní lè ṣe. Ìparí ẹ̀ dáàbò ṣàdúrà. Ẹ gbọ́, òun náà ní kíni? Wọ́n rọ́gbà tó fi dùn nìyà. Kọ́mọ wa bẹ kọ́ ní àbí tí bá lé ayé bá. Bàbá bẹ́ẹ̀ bá lé ayé tí o bá bá lọ́dì mẹ́rin tó ti bá. Lọ́sọ̀mọ ọ̀dọ̀ ọmọ rẹ̀ rẹ̀ mú wálé. Ọmọ tí kò máa ní ẹ̀mú kan kí ó rí. Nígbà tí kò mọ fíkìú. Kò mọ bàlágà. Àmọ́ ní tì í lọ́wọ́. Bó lọ́ ti yó. Òní máa rúkó. Ẹ tí rúkó ní kíláàsì. Àbẹ́ jáde tó dẹni wájú. Ọjọ́ fi rìsọ́ọ̀tì ilẹ̀ kọ́ lọ́ba sọ̀rọ̀. Wọ́n tọ̀ rówó rẹ̀ kọ́ tọ̀ rówó ra gbẹ̀gbẹ̀. Ọ̀sán ẹ̀kọ́ nù. Lọ́lé nígbàdí kan lè bá jẹ tó dùn. Bàbá akọ́nìlò ní yó. Ayé lọ wá ká gbogbo ògùn lọ́lù. Ọ̀fin yàgbẹ́ dúdú.
kò wá jẹ́ ó ti dá fọ́ọ̀rẹ́ rẹ̀ kan láti má. lọ́ọ̀dì máa. bó sọ̀rọ̀ yàtí yóò mú ọ lọ ọgbà ìtẹ̀ ẹran wọn ló ṣàkọsíyàwó rẹ̀ ńlẹ̀. ó mọ̀ jẹ́ wèrè kan ṣàdúrà kan tí ò ní gbà olówó kó ká ní ìtì ẹ̀kọ́ náà tẹ̀lé kò ní tẹ̀ mọ́ èyí tí ó tẹ̀ ló ti tẹ̀ tó bá yẹ ká ilẹ̀ lókun tó mọ̀ sùn tí ó bá tẹ̀ ni yóò ti tẹ̀ fún ọkọ̀ tó délé olówó ìmọ̀ràn olóṣù lọ́sọ̀ ẹnu rẹ̀ ò tí gbà yìí nínú kọ́ máa jẹ́ di ọ̀rẹ́ àti kíyàwó rẹ̀ máa bọ̀ ọ̀fọ̀ ọmú kan. yóò ṣe bẹ̀rẹ̀ lè fún ọ kọ́dọ̀ tó kún rẹ̀ falẹ̀ ẹkú tọ́jú wa. bàbá yẹwà Halima tó tó ànábì sallallahu alaihi wasallam. ọlọ́wọ́n náà Halima àkọ́kọ́ wọ́n látàdó kọ sínú Islam tí ò lè parẹ́ ìyá wa náà ìyá tó bí oríire ẹ̀gbọ́n ìyá tó bí oríire ọkọ wọn oríire wọ́n tún wá bí oríire ẹ̀gbọ́n ìyàwó Dáúdù ìyá Dáúdù ọmọ Dáúdù ìyá Dáúdù ìyàwó Dáúdù sáà Dáúdù ni àkàrà lè yá náà Dáúdù ló bí ẹ wọ́n fẹ́ Dáúdù wọ́n tó bí Dáúdù àkàrà ni wọ́n yí o wọ́n gba ló tó tóbi jáde wọ́n gba ara ọkọ̀ tó tóbi lọ. ọmọ yín alájú àtẹ̀sílẹ̀. ẹ ti dúró lè náà nọ wọ́n ti fóònù pé ẹ ti kó dáadáa ẹ ti kó tí ọwọ́ afá gbà ọmọ inú lẹ́nu ọmọ inú lé yányán nù small but mighty ẹ gbàgbé ẹ. àṣàdúrà ti tẹ̀sílẹ̀. àṣàdúrà ń sẹ́yìn. méjì lẹ́ ṣe. méjì ni. gbogbo àfáà tó dòkó tì mí látàárọ̀. bẹ́ẹ̀ni. èló lẹ fún wa. 100,000. Allahu Akbar. ẹ bá àbá ẹ pín sáko. bẹ́ẹ̀ni àjọmọ náà wọn ni kẹ̀kẹ́ lẹ̀ wí. kẹ́ tó dòkó bá tọ́nà bá ara sí yàn lónìí ọgbà mi ò sì lónìí. tọ́nà bá ilé ara sí ọgbà tó dòkó yìí. n ò ní sọ ẹni tí ẹja òde yòókù ma. yóò ràn sí ọ. èmi ò ní àná sì tèmi wọ́n ti ní ẹ̀mú àkànnàbà rárá kó taari nǹkan sí mi lórí ẹ̀fọ́ ọwọ́ kù tó níwájú àbí tàná. ẹni bá máa ṣẹ́ṣe yóò mọ̀ owó náà ẹni bá máa ṣẹ́ṣe yóò mọ̀ owó. mo ń ṣe iṣẹ́ kọjá kí mọ̀ lówó náà lọ. 788. náà lọ gbọ́ bá kiri gbogbo wọn. ẹ lálùbáríkà. ẹ lálùbáríkà. ẹ wá ní sísè bí ẹ wà. ẹ ní dìde. lábẹ́ ẹ̀jí ẹ ti dìjì. ẹ ti dìde. mo dé yòókù mọ́ bá. bẹ́ẹ̀ni. ọmọ inú lẹ́nu. kí ẹ sọ fún dáàdì mi. ẹni kí mo gbé mo ń bọ̀ kó dọ̀ ló mú mi. wọ́n tó dúró dè náà. bẹ́ẹ̀ni. tó dúró dè kò lè yá àwọn èèyàn ni.